Gandia. Il est Nico Berbon, Dedero. Après, on a attendu, kíkà mẹ́ pé ọtọ́ o bọ̀ kíkà mẹ́ pé ọtọ́ mi sọ sí dẹ́ran tá kàwé o kíkà mẹ́ fọtọ̀nkún ẹgọ́ ewé lọ àkúnà gbogbo alọ́nu àmì tán lẹ́ọ ènì nídò bọ̀ ilé ọkùdó ìrànà kótó lémi àwọn àṣọ ọ̀pọ̀nbọ̀ fún ìgọ́ ọkùnrin. Wọ́n ẹgbẹ́ tán nù àtọ̀jú ẹ̀mí dúró náà kẹ́ndó. Nínú kọ́tọ́ ìlà kẹ́ndó lé alọ́nusọ́ wíwá náà wà sọ́tọ̀ bọ̀ ẹ̀nà mẹ́bọ̀ níbi àǹfọ́lé wọ́ di. Wọ́n máa fọ́ àìsí márùn sáàsọ̀ wíwá ọ ìyá yàwó yìí nínú kọ́tọ́ ọjí. Kódó flanse gbẹmẹ kaka jẹ bẹrẹ sí gbẹmẹ o kọgbẹrọ kó jẹ ìnọ̀sán mọ́dọ̀ kọgbẹrọ kó lè ìnọ̀sán ẹ̀nà ọlẹ́sán kọgbẹ̀dẹ kó kú ìdẹ́kọ̀ lẹ́ ọ ló pọ̀ jẹ́ndọ̀ ẹ̀kọ́ pí lẹ́dẹ̀ kó náà tó gbà. Bí ọ ẹwà yìí lọ àzọ́ ẹwà ẹyọ àzọ́ wíwá kó dẹ̀ fi ẹyin ẹwà sọ bọ̀ ẹnàmẹ̀ wùfẹ́ ṣé Alex ẹlọ́n máa sọ̀dọ̀ lébọ̀ ẹ̀nà àdọ́dẹ̀ wà gbọ́ ẹyọ ejiwe kó gbé ní jíjọ ta ejiyọ àṣọ ìwà àṣọ ìwà gbọ́dọ̀ mọ òfẹ gbọ́dọ̀ wà àṣọ díà do wéwé do gẹẹkulẹ gbọ́dọ̀ ọmọ lẹkọ sí wéwọ nùwé ẹnumọ ẹyọ ẹdè ẹnumọdọlẹ àṣọ ẹ ẹnuwa ẹyọ bìkúyọ ẹsọ kẹrù ìfẹ́. Le travail est associé à la peine, surtout le travail manuel. Bon, moi, alors nous sommes mitons Léo, et on allait à ta promesse nouvelle. Ma bloa, fille n'a annoncé nouvelle. Bon, elle est en nos hommes. Et on allait, mais bon, bon, nous perdons Léo, mais il me bon, qui a eu perdre Léo. Yẹ́dẹ̀ kúndó náà wà sọ ó yẹ́dẹ̀ kúndó náà wà lọ́nu sọ ó yẹ́dẹ̀ náà ti já ìbọn náà ní tamẹ̀ ìbọn náà lọ kó tó gbé ọ̀nà inú kọ̀ọ̀kan létò ọ̀nà inú kọ̀ọ̀kan ọ̀hún náà àìjọjọ́ márùn kó kọ́yọ̀ ẹ̀ pọ̀mẹ̀lẹ̀ lẹ́yọ̀ yẹ́bẹ̀ máa dọ́ àlọ́nu bí àlẹ́ ẹ̀wẹ̀ ẹ̀dọ̀ yìí lówó ló dó wà sọ̀ náà bọ̀ ẹ̀dọ̀ ní àdọ́ lórí lọ ẹwà mìgán ló bẹ̀rẹ̀ ńgbàjídé sí bọ̀ ẹ̀dọ̀ dọ̀dọ̀ lé táyé máa ṣèwé à ńtẹ́nu à wà yéme ìwé máa kọ̀ mẹ́ bó ìgbà ẹ̀rọ̀dọ́nù mẹ́ máa rà sọ mẹ́yìn Jésù sí tó mẹ́nu lẹ́gàn pé ọ̀nù ọ̀ ẹni lọ́ ẹ̀ka dọ́nà yìí mọ́ máa kọ́ ẹ̀yẹ sọ ẹ̀yẹ dọ́dù ẹ̀dẹ́lẹ́tẹ̀ trọ́lọ̀ gbọ́dọ̀ alọ́dọ̀ wà sọ́ọ̀ lè dájọ́ alonso wíwá ẹ̀rọ sọ́dájú ló ṣe tó pẹ̀ kámẹ́wẹ̀ ẹ̀dọ̀ ẹ̀dẹ̀ àmọ́ àzọ́ lè yẹn máa sọ àzọ́ lẹ́bi fún sọ́dọ̀ àgàdo pọ́ọ́jì tó ìyàdọ́ tí wọ́n lù máa náà jẹ gbẹ̀rẹ̀ ọ̀bùrọ̀jì ọ ẹ máa tàbí lè jẹ́ líyàn wọ́n máa líyàn ọ̀ ẹnu wa tìjẹ́ mẹ́ ẹnu wa blòblò mẹ́ ẹnu sì kúkúlò wa. ẹ tẹ́wẹ̀ mi ká hẹ́ ọ́ mìíràn rẹ̀ lò àpapọ̀ kílẹ̀ wẹ́nẹ́ àpapọ̀ kílẹ̀ wẹ́nẹ́ ọ́. Eno, nude
nous bien fait nous débrouiller ma au soda l'homme nous béton alors quoi mais fille nous débrouiller ma au soda l'homme nous dawa ya yo bla oh fait ya non blo nous mele no mi to be video mo e o nous débrouiller ya non blo buli bo na bo tun lole le mo wa so pe ye we ni le mi so wa so bo mi wa so bo mu e wa je file o béton wa no bo nu e o gon de mo de wa si nu e na yin mai mo aso e so mu bo nu ama wa kan ji a ma wo eno o medo mewa o me hondo mewu ma o ton eno pode o mi be ga aso de bo mewa yo gle so mi no wa ni de bo mi no blo bo e na me o me se do Paul do nu e fe ju le do le aso e mi awa yo mi wa so mi wa no bi ku ibo nu aso e mi awa yo mi wa no bo le eni siku je ka ni siku joro mi le mo akoje ma yo me mo fi bi do le me te gami to ero mi aso ana mi ma po ye o ma wo wa so na mi le bi ko no ma wo wa so na mi ma wo we lo gami to jina gbogbo ona si le kana te ni bi gba le do yo le mi le mi wa so mo be me yo mi wa so ko we bla bo e pe ti o ebi o akosu zo ape we bla bo e pe ti bi akosu ape de le o ai don ano ti kaka ya no me le o chite fi e do don bo pe ngbe e no me na du kle mo wa ya me na jija do don mo we do e ko me kara so ave yo e na je me to aso be na wa so ni o be na su pe no akosu gba me na ke alo na je no fi me na le me le na blo mo e to ne mo le bo ibo aso bo su mo fo me ne kana ya pe e yo àpapọ̀ ìwé gan bìbẹ́rẹ́ sì máa ta ìwé gan kíkà mẹ́ ìwé àgọ́ àpapọ̀ ìwé gan sọ yàtọ̀ gan relisons le verset 2 à 3 de Genèse 2. Avant, elles engorgèrent. Maoua, sortant les trifaux, pour porter un santé de l'ordre. Donc, les mains font sortant les et body à santé de l'ordre. Sọ̀rọ̀ dáná nàzọ àlàtọ̀ndé fọ̀njẹ̀ sọ yẹn nàzọ ẹ̀ ká wọ̀ àyìnbó njíjà ìlú fi hàn lóòbílò ní ọ̀nà ọ̀nà máa fọ àǹkúnná dáná o gbọ̀ntẹ́ kó ká bó fo wọn afọ gàtà tọ̀mẹ̀ lé bọ̀ inú ẹ̀ lóòbí lọ múlò dìbò náà wáyé sọ dídé mìíràn. Dẹ́ka mìíràn yìí ǹgbọ́n lóra tọ́sọ lọ nùwé náà lé lẹ́nà gbogbo lẹ́yà jẹ́nugbọ́n ń sọ̀tọ̀ lọ ẹ̀ mìíràn yìí yọ ń dáná wọ́n á fún lóòótọ́ ojú àgbẹ̀dájẹ́ bá gbọ́jẹ́ mọ́rọ̀ pọ́ sọ̀tọ̀ mẹ́wọ̀n dàgbọ̀ ẹ̀ gbóònù sọ́nù wọ̀nyí lọ ẹ̀ bó blo jẹ̀fíde ẹ̀ blo jẹ̀fíde ẹ̀ máa dábàá sátọ̀ ní fọ́njẹ sọ àyọ́ wọ́n jẹ́ nùwọ́n náà ní ọ̀dẹ̀ sọ àyìnyàn ẹ̀ wọ́n kí ẹ̀ lọ ní ọ ẹ̀ àgbàdà ẹgbẹ̀yìn pọ̀ ìmọ̀ ẹ̀ ìmọ̀ ẹ̀ ọ̀dọ́ àmì àvẹ́sìn ọ̀fíẹ́ yẹ ọ máa ń sá àgbàdà ẹgbẹ̀yìn ọ̀dọ̀ ìmọ̀ ẹ̀ sí máa ń sá àgbàdà ẹgbẹ̀yìn ọ̀ máa ń sá àgbàdà ẹgbẹ̀yìn ọ̀ nùwẹ́wẹ́ lọ́lẹ́ máa ń gbọ́ jẹ́ gbọ́nà mọ̀tẹ́mọ́tò mọ́ nù ébúlé gbọ́nà jàwàdà àsọ̀rọ̀wà mi tán ẹ̀dọ́nà bíyọ̀ wà lọ mìíràn bíyọ̀ lè pàtà àsọ̀rọ̀wà mi tán ẹgbẹ̀dìyàn ẹ̀rọ wà sọ kákákákáká bọ́nu ẹwà yá ọ mi sá wà sọ àwùjọ àsọ̀rọ̀wà mi tán ẹwà yá ọ mi sá wà sọ àwùjọ mi wà sọ àyè lómìnira náà lé nú ẹkọ ẹwà yá bó jẹ pẹ̀lú ẹjẹ ọ mi sá lòún lè wú náà tó yẹ bó náà wà á ewé zọmọ mìíràn wà àzọdáì mìíràn wà nùwé mìíràn lúwọ sọ mìíràn wà dà yé pé bó ló jẹ sọ mi máa pọ́n mẹ́lẹ́ sí nukú mi àló mẹ́lẹ́ ní máa pọ́n nukú mi tó mi máa pọ́n mẹ́lẹ́ sí àlọ́ nu lílì mi tọ́lẹ̀
Nous est dans l'Ion. Loi. Mon est cadeau na yi tata. Mina waso. Bona budget, bona du. Nous wa video sile. Mina budget, bona ponu wa video mi wa yo bona pono. Enyo. Mo e dio na tijan. Bona pon, bona eyan yo ame, eyan de si ago su ga ibero le. Mi da go na mo ago bona do su ko to mo e so moya. Eu mi dona pon mi dona ai de ma wo wa so ton pe o e lo nu e ti ko ni wo e gboje ti o ma wo de nu mo no ti ko na o e ye ne gboje ne mi de nu no ti ko na o nu e no aje o e lo le mi de nu no ti ko na le o mi de ro wa mi lo nu ko ti ko nu mi gbere o lo pa so mi ton mi o po ndo na so mo wa kakabo asa tewe go ma wo gboje bo mi he o mi asa mo ko to mo na gboje alo zan yin zan bo pe to asa mo gboje yo e o zan mo le zan keze o bo me ro poro le e ku yin le mi wa mo le e ku yin il dit que ce n'est pas impunément qu'on viole le sabbat aujourd'hui ma wo do to nu mi e agbaza wa pe yo viole ni amomo ẹ̀rọ ọdún máa wọ́n lánàá ló kó ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ ayọ́ hàn máa ń lọ ẹ̀rọ ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ ayọ́ hàn máa ń lọ tètò àgbẹ̀rẹ̀ ayọ́ hàn bọ́lú ẹ̀ka rò mọ́ ọ́nú mi yọ. bọ́lú àgbàdo akágbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́mìí àlọ́ ẹ́ ìrìn àti mọ́ ẹ̀yìn lọ mi gbọ́jẹ ọ ẹ̀yìn fọ̀ọ́lì wọ̀ gbọ́jẹ́ ọ́ ìfọ̀nìyàn gbọ́jẹ́ ọ́ ẹ̀rọ dídọ̀ ẹ̀rọ lé máa wù bí ẹnu náà mi dúdú wù yẹnu pẹ̀lú kúndò túnṣe gbọ́jẹ́ yẹn gbọ́jẹ́ jẹ́ ẹ́nà sọ̀rọ̀ nù ẹ̀nà dúró náà hàn gbọ́jẹ́ èmìnà gbọ́jẹ́ lé sùn ọ́ mìhẹ́ òmìnà gbọ́jẹ́ bọ́nà ṣe nùkú mi tán tàbí èmi tó mọ́nà pọ̀rọ̀ nù ẹ̀mí ká wá kàkà jẹ́ fídíò ní ẹ̀ka tí nù ká lẹ́fọ́fọ́ bẹ́ẹ̀ ọ́ ní ẹ̀ka sí kúblógún bẹ́ẹ̀ lẹ́fọ́ mẹ́hù kan lè é dẹ́gbẹ̀túwé. Anyway, there are still matter. Can we go? Can we photo we go? Ni kare ko mi tonto edonu. Minai apakwe atongo la providence en mouvement. Adon erole ma o egboje. Bo video Jésus karole tell me ton da zo ai. But I mean, that's what I said. No, me now say, "What we any o? Don't that be any day o?" Mi amoro. Jesus wedo. Mi amoro Jesus wedo. Jesus wa gba so nu mere. Yan ero bi ke da sin to bo chubonu eyana si te bra no bi oto me bonu a mo sa mi mo to wa bo ahun to le o churu ya ti te bra no bi oto me o ele o mere bonu ko lo bi ere be lo fire si ko igba to nu kun ege Jesu je fine o Jesu pa so ni gbọ́dọ̀ ní so zato Jesu ro ni so mere be je bro le egbe o boje san gbe re ku si so san o na e ko ni so mere be pa so mi so san ni to mo ye bo mi so so nu ye tele o ase to si lo ezu ewe o pe be so me gbo me kiri ye be jere e ko bi ba e bo na ku Jesu dai ma mo ni do mere o mere ba era yo ere o e monde e ma so tre do tu siere bona u Jesu NSC wenu e Jesu lo dido yere le mi de da so de te bere a so de te wo mi wo won nu e do Jesu de fini o me do le aso e lo go flere
so eje ma wa so ton bo dagbe o yo gbe to ahegbe ma o ka fun mo bo lo ekebe azo gbe odida ton ma o fo gbe o re do te ton ma o na de o kaka je gbe gbe o na fodo yi egbe jo me ge timo iran le do ma wo e dagbe o bo won jodo bo ti fi le bo e podo àgbẹ̀ tán lẹ́pọ̀ yé gbẹ̀dú ẹgbọ́ àhánu ẹgbọ́ olùbádù ẹ̀ mẹ́mọ́ àásìdá fún àjíjẹ ẹ̀sọ̀mọ́ ẹ̀ o mẹ́mọ́ àwọn mẹ̀lẹ̀ fún àbòdó mẹ̀lẹ̀ ẹ̀wọ̀ mẹ́lẹ̀ náà kúkú ẹ̀ o mẹ́mọ́ àwọn lè fún àjíjẹ mẹ́mọ́ lè fún àjíjẹ o mọ́ ẹ̀ má ò dá sọ̀ rẹ̀ égbé sọ gbọ́nù lè é gblo pọ̀ mí gbẹ́tọ́ lẹ́rẹ́ gblé yọ èrò gbòlódò ẹ̀ àìkọ́ngbè. Gbẹ̀gẹ̀dẹ̀ ní wọ́n ẹ̀rọ lé mìíràn sọ̀wá rẹ̀ gbónú mẹ́lẹ́lẹ̀ dómi ilẹ̀ náà mọ̀ tẹ́mọ̀ gédé àwọn àṣọ̀nù pẹ́ tó tó yìí àwọn àṣọ̀nù ò káẹ́mẹ́ adé ẹ̀rọ gbẹ̀gẹ̀dẹ̀ ní wọ́n ẹ̀yìn ẹ̀rọ àbúrò kẹ́rẹ́ ọ mi ò wá sọ pé òun wọnú ẹ̀yà mọ́dọ̀ mi àṣọ̀wá rẹ̀ on travaille pour l'apparence. Jésus travaille jusqu'à présent avec intégrité, même dans l'invisible. Mais maintenant, Jésus mort, Jésus la soirée. Kodo, la soirée, bon, nous, la soirée, bon, nous, ban, nous, mais tu n'as rien, il y a un abeille, il y a un avec les bras, il y a un chapeau, il y a un oiseau, il y a un bleu, et tout le monde aussi. Ẹgbẹ́ mú ọ́ fa àpò òun, ẹ̀yìn rẹ̀ ẹgbẹ́ wà bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ kìí ẹgbẹ́ mú tán fa àpò òun tó tàn. Àṣọ wà mí tán, ẹnu náà yìí lébọ̀, mi jẹ́wọ́ mi àtúnọ̀lé, mi ò bèbè lónìí mọ̀ wẹ̀, mi ò bèbè lówẹ̀, gbónú, mìíràn nù éyán dé mẹ́yọ́ mìíràn lulẹ̀ tán, mi ò bèbè lówẹ̀, tó nù èmọ̀ àwọn sọ́dá sí ìlú ìbọ̀ mìíràn ló ka ẹni mẹ́yọ́ wọ̀n ní. Nous avons mis dans les débouts, nous avons mis dans les débouts, mais nous avons tout le mais on va sortir, moi, on t'a dit, mais on va sortir. Bon, nous bien fondé, et nous bien fondé, mais peut-être, mais il y a un bloc, et puis on a mis des boulots de l'eau. Ah bon? Tu nous bêtons à mon boulot de l'eau, et à qui qu'est tout? Quand tu as mon boulot de l'eau, comme il est sur mon bloc, on fait le travail au rabais. Ní kwàfínẹ́ nǹkan ìgbìyànjú ara ìnáwó ọkọ̀ ọmọ rẹ̀ ní kwàdúrà inú mi àbúrò mọ̀ ẹni ó lè kàdé mẹ́ òní sí fún mọ́ gbogbo à mìíràn wà ní ìdè máa ò bló mọ̀ on se repose parce que le travail qu'on a fait là est bon on se repose pas parce que on ne veut pas travailler on se repose parce qu'on a fait un bon travail. Nous, on travaille pas pour l'apparence. On travaille pour soi, pour la communauté, mais ce n'est pas forcément pour paraître, pour que la communauté voit que ouais, on est en train de travailler pour eux. Non, c'est pas ça. On travaille parce que nous devons travailler, parce que Dieu a travaillé, et parce que le Seigneur Jésus que nous suivons travaille toujours. Bonando fo, nandodo, dile mikodo kon wa hiyo. Eh, mia wa so bo debuwo. Midora ko teme ma o tombo lole, ma wo eni mo tembo rin. Aso iwa mi ton, alonu iwa mi ton le litu. Nous imagine teme nous mawa. Ene o mina otre globo e me gan le bi yo. Edo so inu koklo edo be ndia. La prière de Moïse a fait l'ouvrage de l'homme. Fais le lien. Le travail humain est fragile. Mais parce que Dieu est le premier travailleur et qu'il continue d'agir,
nos efforts acquièrent une dimension éternelle. Azɔ mi wa yɔ zan de di mi afɔ wa yi de nɔ zan de di yɔ eye nɔ mi aku zan de di lɔ lia amɔ mina nɔ fi kika wolo wolo kpe ka wo kɔ na ku ye mi dza we ena wa yi lɔ eye nɔ ma wɔ edo fufu tɔ deme o eye ma wɔ ede sunɔ deme kpɔ mi kpɔ mina wɔ wa yɔ tometɔ na wo kpɔ alɔtɔ na nɔ to numa wo ni siku nɔ kɔkɔ do mi ko. Si les affaires de la solution à l'état aligné, maintenant il a cité pour un côté. Ah, dans le Mao, Azoé, Assoda Simon, nous avons beau vivre. Bon, on va bon à plomb. But we be for the Mbabona was on the where the soon one was away. Mbabona was so delay where the soon war at Global. For ain't no, but before the will, Mbabona so till any no for their jealousy coming. Jesus is coming. And then akuno kunjiro na wazo maboko bonu meleni motendo do modo ndaso awe nkajiro na wazo maboko do ndawa no oveso utua nkajiro na wazo magboje akuno na bondole mano boje na bondole mablo titoche bondole boje singa o magboje bona motebo mo holo yi bona motebo dele pon we nglo le pon lo nenga si kublo bombo e ale bo nyon ga mo gere fonu eji o de Jesus sin come. Jesus sin come e bi ko le ni Jesus sin come e bi ko le ni ina le ko le ni adonu ma ko ro akuno le na do aso che wa ebe na no mi mewe ko we le na aso ebe na aso che na meyo le na aso bona le gboje bona mo te odo vo won do won ji bona po aso che bona po lo nche ka si blo do be na le bo nyon ka mo we na do ni le blo yo well alonu wa tele lido malobonu nude ni wa wa do fun de me bonu ba fi de bo gbogbo na le alonu wa tele o ni lido o de je si ko lọ́nà àkúrò lọ́nà náà wà sọ lọ́nà àdùnnú bó dàbọ̀ bó gàsì bó jìbìyà ló bó pé kú ló fi jẹ́ pàṣẹ jẹ́ pàṣẹ jẹ́ pàṣẹ jẹ́ lẹ́kọ̀ọ́ àṣẹ jẹ́ kó wọ́ ẹni ọ̀kẹ́rẹ́ ẹ̀sùn wà dàsọ̀ ẹ̀ lọ́ dàsọ̀ ẹ̀ ló gbíwẹ́ náà gbé tọ̀ pé dídé tó ewé bọ́dọ̀ máa wà lọ́gùn àṣọ ìwà ńdòrò tóun sẹ́nu ewé bọ́nà bọ́ndọ́lé máa ń fi tóun sẹ́tọ̀ kanjí kó dẹ̀ jẹ́ lóṣèlú. Jesus sin come mi kure akuno ma o so ido gbegbe yo si so ko to abra so bo wa so je nko bo le ko aso e bodo mi ni wa so
bokale na le àwọn le mi na blogo mi na blogo e na me ni de bo e so abo ebo aso to mo be me go e lo mi na gboje e ka ino le mi na no mi na ni fun le ya mi na gboje ko na pon no e mi blo e ko na pon ro bi te ka yo le bi te ka bre mi ni kan le blo go be la yo gamu pẹ̀lú èmi ò ní mọ̀ kọ́tọ́ ń lówó ẹ ọ máa lọ gbónú kẹtọ́ ní tó funfun tó nùmí tó ń gbóná lé ní fún ìgbé o nàbó lọ́lé mi wà mí tọ́lẹ̀ ọ ẹni sì kú lì tó nàbó lọ́lé mi là ó tẹ̀rẹ̀ wa gbósì fi ọ ẹni mọ́ lọ́lé bẹ́ẹ̀ lọ́lé ọ yé nà fi bọ́ká búlò lè bó búlò lè bó nù wà mí tán ẹni nù ayọ̀ jí káká sọ yìí ẹni atẹnu ẹ̀ àpinnu ló jẹ́ lùsì nǹkan rẹ̀ nípò rẹ̀.